relax. Ela só não quer. Ela só não quer. E não quer só não quer, porque só station with the light. Ela só não quer. Sabala. O mo ko don pe mi si Sabala. Báyìí si Sabala. Mama Sabala. O mo ti mo Sabala. Sabala kẹ̀kẹ́. Níbẹ̀ Sabala ẹ lọ sọ. Tó wà máa ní sọ lọ́jà ní kọ́sán station. Ẹni tó bá ti sọ station ó máa ṣe kiri. Ó máa lọ face court. Tó bá lọ face court. Tó bá dájọ́ fún agbára lọ sọ mọ́ṣúárì. Òde lọ sí. Ìyá ẹ̀ máa sọ mọ́ṣúárì àbí ìṣòro. Àwọn máa sọ lọ́jà ní ìyá àlájà ẹ̀ máa sọ mọ́ṣúárì. Ìmọ̀ ní sọ mọ́ṣúárì. Ẹ lọ sọ lọ́jà. Ẹ lọ sọ Bódìjà o. Ẹ lọ sọ Gbági. Ẹ lọ sọ Wòlòdọ̀jà wà ń bẹ̀. Mr. Ẹ lọ sọ ní hòtẹ́ẹ̀lì. Ẹ lọ sọ China tó náà wọ́n fẹ́ lọ China ẹ̀ ń dé. Ẹ lọ sọ lọ́jọ́ ibi tó bá ń kó àwọn tírílàsì. Mr. Motor. Gbogbo mọ́tò tó wọlé. Size 10, size 20. Àwọn tọ́pì náà ṣe kí ni náà sọ pé bẹ́ẹ̀. Àwọn ọ̀nàrẹ́bù. Golden penny stand noodles. Àwọn ọ̀nàrẹ́bù ẹ lọ sọ Adikas ẹ lọ jẹ́ Indomie o. Wọ́n wà ń bí o. Sòtítọ́ bó tilẹ̀ kóró ojú wọn lọ. Ara mi ń sọ òtítọ́ o bó tilẹ̀ kóró ojú wọn lọ. Bó ti dá ọba gbé ènìyàn, ó ti lọ́wọ́ kan ìkà nínú. Òtítọ́ agbẹ́mi lékè dandan ní ìnà. Sòtítọ́ bó tilẹ̀ kó ojú wọn lọ. Sòtítọ́ bó tilẹ̀ kó ojú wọn lọ. Òtítọ́ ọba gbé ènìyàn, ó ti lọ́wọ́ kan ìkà nínú. Òtítọ́ agbẹ́mi lékè dandan ní ìnà. Ẹni kúnlá lọ́wọ́ tó ti fi ikọ̀ ọjọ́ rẹpẹtẹ. Ó dàbí ilé tọ́kùtọ́kọ̀ ò ti bá ń tẹ́. Ìrẹ̀ kan péré aṣọlé àwọn ìhùn ní ẹpẹrẹ ni. Kí làǹfààní? Irọ́ tí ó padà wá já tán ebi rọ́bà já tán. Aṣèléràn ní ẹpẹrẹ ni. Sòtítọ́ o bó tilẹ̀ kóró kọ́rẹ́nsì. Sòtítọ́ bó tilẹ̀ kóró jù ọ́ lọ. Sòtítọ́ bó tilẹ̀ kóró jù ọ́ lọ. Sòtítọ́ bá gbé ènìyàn. Ó ti náà kọ ìkà nínú. Òtítọ́ agbẹ́nilẹ́gbẹ̀ dáná ni. Ó ti sáré tọ̀nà sí iná gan. Ẹ̀sìn òtítọ́ tó bá ti gbéra nílẹ̀ ọwọ́ kan ni. Wàláì àbá irọ́ tó nírọ̀ ní ìmọ̀ láíláí. Kí làǹfààní irọ́ tí ó padà wá já irọ́ bá já tán á ṣe ní hàn ní ẹpẹrẹ ni. Bàṣù irọ́ ti ń pa táyé tí ní déédéé sùn. Màyà jọ ọjọ́ tí bá ti sọ ló fi ẹ máa sòtítọ́ o bó tilẹ̀ kóró kọ́rẹ́nsì. Sòtítọ́ bó tilẹ̀ kóró jù ọ́ lọ. Sòtítọ́ bó tilẹ̀ kóró jù ọ́ lọ.
Òtítọ́ àgbẹ̀nìyàn ó ti lọ́kàn ìgbà nínú. Òtítọ́ àgbẹ̀nìyàn tẹ̀ dandan ni. Bíbálà bọ̀ bálà mọ̀rùn bá fẹ́ dẹ̀hùn o. Àfi kí á bọ̀, àfi kí á bọ̀, kí á bọ̀ lábọ̀ dànù. Àfi kí á bọ̀. Bàtà tíárà lẹ́yìn ọ̀sán kan tó bá fún ni jù tó bá ti gbọ́ di bẹ́ẹ̀ ẹ̀mí ẹni. Àfi kí á bọ̀, àfi kí á bọ̀, kí á bọ̀ lábọ̀ dànù. Àfi kí á bọ̀. Ẹ̀wù tí a wọ̀ ìbá ń sún ẹ̀wù tí a wọ̀ tó bá ní pọ́ńpù ni jù tàbárò tó wọ́ tàbí lọ́sọ̀ tó bá láhùn bọ̀ ọmọ Adébísí pẹ̀lú ọ̀yà yóò yà láyà dànù. Àfi kí á bọ̀, àfi kí á bọ̀, kí á bọ̀ lábọ̀ dànù. Àfi kí á bọ̀. Kọ́rẹ́nsì ẹni tó fún ni lómi ìṣọwọ́ ó lè ní lébà kó sọ pé òun lòun pọ́n jẹ́ àṣàǹgbèsọ̀ ó lè pọ̀ òun lòun bá níta. Kọ́rẹ́nsì ẹni tó fún ni lómi ìṣọwọ́ ó lè ní lébà kó sọ pé òun lòun pọ́n jẹ́ àṣàǹgbèsọ̀ ó lè pọ̀ òun lòun bá níta. Ẹ bèrè pé kán tó dé Kọ́lá tí ń jẹun ni àní kí wọ́n tó dé Kọ́lá tí ń fọkàrún bẹ o. Ìyàwó wọ́n pọ̀ ṣe o èyí tó ṣe máa fi kún. Ọ̀rẹ́ wa wọ́n pọ̀ ṣe o èyí tó ṣe máa fi kún. Ẹ̀gbọ́n brọ́dá àbúrò ìyàwó my padi èèyàn mi wọ́n pè é ṣe lẹ́yìn náà ṣe má bí kún. Ọmọ Débísí kì í má ṣàṣe dànù bí ènìyàn kan èyí tó pọn mi sápẹ̀rẹ̀ bí kókún ló máa di ọlẹ́ Ọlọ́run má ṣàyè tèmi bẹ́ẹ̀. Onílànà pé mi lórí ọ̀tún ni mo fẹ́. Tẹ̀bí dára bá má jẹ́ bá pò lọ́bẹ̀. Ó ní kò ní mọ́kàn á padà wá rí bẹ́ẹ̀. Ṣọlá fún mi kì í ṣe ojú ọ̀tá ṣe bẹ́ẹ̀. Báńsù orúkọ ti pọ̀ ó kí kíkọ́ ọ̀kan ni. Ó ti pọ̀ débi pé o. Mo rí bàbá ọ̀kan ọ̀. Ó ní kú bá ṣàdídáyé bọ́ẹ̀sì rẹ̀. Ọjọ́ fẹ́ ṣeré. Ṣé kú bá ń sìn náà bọ́ ní bọ́ẹ̀sì ni? Ọmọ òṣèlú tẹ ẹ wá sí. Ibi tá a yẹ ọmọ òṣèlú tẹ débi sí. Làkòṣìbà ọmọ òṣèlú tẹ lágbé ṣeré lọ́wọ́. A kì í ṣe mọ gbọ́mọ France o. Àwọn dẹ́bì náà pè ní kọ́rẹ́nsì kí wọ́n kọrin. Ẹ mọ̀ pé wọ́n rà á ẹ̀. Àwọn ẹgbẹ́ Trump international building àwọn nọ́rẹ́bù náà pé mi kí wọ́n kọrin. Ọmọ ṣe dídẹ bá ń sún dáì. Àwọn nọ́rẹ́bù náà pé mi ó. Ènìyàn jẹ́ ìtìmọ̀ ọlọ́nsẹ́. Ọmọ kú bá sì bá ń sójú.
mo ti sọ tẹ́lẹ̀ pé ìpè máa tẹ̀. ìgbà tẹ́ ìgbàgbọ́ lọ́nà yàn mí ló jẹ́ kẹ́ máa tẹ̀. ojú yìí ti wá jà tó wá bọ́ sí ìṣòro gbọ́ iná. àwọn òkú bá sí nìkan náà gbọ́. ó wá bọ́ sí ìṣòro gbọ́ iná. àwọn òkú bá sí nìkan náà gbọ́. ó ti ṣe tí mo fẹ́ ṣe ó ti jọrọ mọ́ ọ lára. èmi ọmọ ghetto ó wá dájú ilé mọ́tò ó wá fẹsọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá fẹsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá bọ́ sí ìṣòro gbọ́ iná. ọmọ kú bá sí nìkan náà gbọ́. ó wá bọ́ sí ìṣòro gbọ́ iná. ọmọ kú bá sí nìkan náà gbọ́. ó ti ṣe tí mo fẹ́ ṣe ó ti jọrọ mọ́ ọ lára. èmi ọmọ ghetto ó wá dájú ilé mọ́tò ó wá fẹsọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá fẹsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá bọ́ sí ìṣòro gbọ́ iná. ọmọ kú bá sí nìkan náà gbọ́. ọmọ òṣèré tẹ ẹ bá sùn alẹ́ Friday ìjọ àtìmọ́lá yóò kọrin sí 15 of November ọjọ́ àtìmọ́ o Ìbàdàn láwà Friday night 15 of November 2024 ìyànà ṣáàṣì nínú àkóṣe ìbáṣú náà pé kọ́rẹ́nsì ọmọ ṣe dídẹ̀ ẹ̀kọ́ akọrin àwúrà o àwọn ọ̀nàrẹ́bù náà pè mí o àwọn tó pọ̀ dọ́bì náà pè mí o wá mi wọ́n ní báyìí ọ̀dọ̀ kọ́rẹ́nsì lẹ́yìn sí ọmọ kíláàsì o ọmọ bá ń jà ẹ ṣe mọ́ ìgbà báyìí ọmọ báyìí. nígbà báyìí o ẹni tí ó bá bàbá yìí olúwa rẹ̀ á bá bà lọ báyìí sún orí mi lèmi gbà. ọmọ òṣèbínú orí mi lèmi gbà. àmì ẹlẹ́dá ni májẹ̀ ń kú jẹ ńlá. láti mọ̀ wá. olúwa rẹ̀ májẹ̀ ń kú jẹ ńlá. ẹ̀bùn májẹ̀ jẹ́ kí n jẹ máa dọ̀tún lọ́jọ́ ìgbà ẹ̀. torí àìmọye èèyàn sáré wọ́n sì gbìyànjú káwọn lè la. òkò ni wọ́n mú wáyé. àmọ́ olórin náà sì gbìyànjú káwọn lè dàbí tèmi. òkò ni wọ́n mú wáyé. àmọ́ olórin náà sì gbìyànjú káwọn lè la. òkò ni wọ́n mú wáyé. àwọn olórin náà sì gbìyànjú káwọn lè dàbí tèmi. òkò ni wọ́n mú wáyé. àfihàn máa bàjá mi bí kẹsàrì sínú ìwé báíbùlù ènìyàn ṣe ẹranko ayé àtijọ́ tó kọ́kọ́ jáde síwájú. àwọn sábà ti wù kórí o. ọmọ kúmọ̀sí bó ti wù kórí. kẹ́sì bó ti wù kórí o. inú ọ̀pọ̀ ẹ̀gbọ́n oníwàríwó ti sẹ̀nsọ́ ẹ̀ ayé mo wáyé o. ìrọ̀rùn ló ní ó ní gbẹ̀rẹ̀. àmọ́ sábà ti wù kórí. kẹ́sì bó ti wù kórí. ìbáǹsù bó ti wù kórí o. inú ọ̀pọ̀ ẹ̀gbọ́n oníwàríwó ti sẹ̀nsọ́ ẹ̀ ayé mo wáyé o. ìrọ̀rùn ló ní ó ní gbẹ̀rẹ̀. mo fi gbẹ̀rẹ̀ o. ẹni ọ̀rẹ́ bá dà kó ẹni ẹbí níbi dà ní bàbá Yésù fún ọ̀kan lọ́mọ a ọmọ kú bá sì yà wò mo gbé kí dání mọ̀ kó má dá. eré bóyá lómi fẹ́ kí dání kó má dá àbí wọ́n tó bá fẹ́ kí dání kó má dá sọ. mo gbé kí dání mọ̀ kó má dá. èrò tí kálukú rò ní kò jẹ́ tiwọn. àbí tí má ti lé ọlọ́kàn pé
kí tẹnìkan máa dà o ọmọ kú bá sí bàìsú ọmọ ṣe dídẹ bàìsú táì ọmọ bá ń jà o ọmọ ṣe dídẹ àpẹẹrẹ táì ó kọ́ra sí lélẹ́yìí o. ṣé tí wọ́n tó yàtọ̀ ọ̀dọ̀ kí lè dúró wọn ẹ má fi ní wọn àwọn olórí tó jẹ́ pé àwọn olórí àrẹ̀nú kí wọ́n parí tó lọ́tọ̀. sí lélẹ́yìí o. ṣé tí wọ́n tó yàtọ̀ ọ̀dọ̀ kí lè dúró wọn ẹ má fi ní wọn àwọn olórí tó jẹ́ pé àwọn olórí àrẹ̀nú kí wọ́n parí tó lọ́tọ̀. ọmọ òṣèlú tẹ àṣì. ọjọ́. àbọ̀dé sálọ lórí ìjọ kí ló ní mo wí. Òkè ọ̀gá ni mo fẹ́ máa wà kì í sí ayé. Ẹ̀yin tó fún wa dúpẹ́, ọ̀rọ̀ ìjọba ló wà wò. Ó gbà ó. Ó ní ìgbà, ó ní ìgbà. Kò mọ dúpẹ́, ọ̀rọ̀ sọ́jà jọba èèyàn ṣe jẹ́. Ọmọ ṣe ìjọba ìṣẹ́ká, ọmọ ọba ń jà wá. Ìgbà èèyàn sí ìlú ló kí ẹ o.
ká mísítà lóògùn ẹ̀wẹ̀ sí wọn. Ìbá náà rẹ̀ mọ̀ tó ń jẹ́ká. Ìbá rẹ̀ sí mo sọ̀rọ̀ bá sí. Àkùsí ẹ̀rọ ló. Látàná ẹ̀dùn náà ẹ fún wa ní ìfẹ́ ti ètò ẹ lọ àti pé ẹ̀yàn látàná àná ọjọ́ alámísì ọjọ́ tọ́sídẹ̀ẹ́ òkè ọjọ́ tọ́sídẹ̀ẹ́ àná alámísì. Àmbẹ̀lẹ́gbẹ̀ kí ọ̀rọ̀ máa ṣe ẹ̀dínlẹ̀. Ògbésẹ̀ láti lọ́kọrin máa ṣe tẹ́. Gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa, ìyàtọ̀ tiwa ọmọ ṣe ẹ̀dínlẹ̀. Ògbésẹ̀ ìyẹ̀làkúrẹ́. Báwo ṣe ló fáwọn olóṣèlú náà? Olùsì, àlọ́sẹ̀rẹ̀ bá àwọn olóṣèlú lànà. Èèmọ̀ ṣe. Àlọ́sẹ̀rẹ̀ bá àwọn olóṣèlú. Ẹni ní èkó ṣèlú. Òṣèlú ọ̀dọ́ bá a bá ṣe campaign. Báwo ní Yéṣu wà lè búra wa? Tó bá di dékèjì, a ti gbàgbé. Wọ́n ti gbàgbé. Báwo ń ṣèlú o? Ọ̀rọ̀ yẹn ń wo tó dà bẹ̀rẹ̀ sí àdúrà. Àwọn méjì ló bá di dókítà. Ìyẹn lọ́la ló gbé. Àkọ́kọ́ àyẹ̀kọ́ tiwa ẹ̀kejì ọgbọ́lá. Àwọn méjèèjì ló ń gbìyànjú. Wọ́n fẹ́ ṣèlú ọmọ ṣe èrúbẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́jọ́lé. Wọ́n wá dé náà. Ẹgbẹ́ àkọ́kọ́, ẹgbẹ́ kejì, ẹgbẹ́ kẹta. Ẹgbẹ́ kẹrin o, ọmọ ṣe níbẹ̀. Ẹni bá pè níbẹ̀. Bàbá ní Yéṣu kò dá àlọ́ ṣeré mú. Ìyá aláàánú wáyé nínú lópe. Wọ́n máa gómìnà ìyá ẹlẹ́la. Ìyá ọlọ́bí bẹ̀rẹ̀ lánàá. Àbí náà sọ́dún. Àbí dúpẹ́ pẹ́sẹ́ tí Ramoni yẹn sọ wà lónìí. Tọ́pù kéde, èyí káwá ṣe lè ní ọ̀tá. Ó gbé ọmọ múlẹ̀ lé o, ọmọ ṣe níbẹ̀. Bẹ́ẹ̀ máa sọ lọ́jà, ìmọ̀ Yéṣu kù á fún wọn. ìwé ohun tó wù kọ́ ìwé ó lè wù kọ́ àti sẹ́ńtà nígbà míì ohun tó kọ́ wù kọ́ ìwé báyìí lọ́nu bàbá oníyẹ̀sù ó lè lòdì sí
gbàgbọ́jẹ wọ́n gbàgbọ́jẹ wọlé wọ́n wọ́n mú jẹun wọ́n jẹ àdúgbò jẹun kò ti yé ó máa ń fi ìjà sílẹ̀ gan láàrin yín láti ọmọ wọlé òun ọmọ bá ṣe ń bẹnu sẹ́nu sí ẹgbẹ̀rí gàrí yìí àwọn ẹni sí gbọ̀ngbọ̀n ìlàrí àwọn ọmọ ìṣẹ́yà sí tọ́ba ẹ̀rọ sí láti tọ́ba mú jà rí méjì òdìdí ẹ̀rọ sí láti bóyá mọ ọtí náà ló mú ẹmọ yẹn tó ń dá mọ ọtí náà yẹ mọ àbómi àbí tírọ́fì ló mú abẹ́tí tọ́fì ni láti mú àbí lásùn ojú wèrè tírọ́fì ló máa mú lásùn bàbá rí ọtí tírọ́fì ló máa mú tiẹ̀. Tí ẹni dẹrù, àwọn bí ọtí ńlá náà gọ̀ǹgọ̀. Bí a bá fún gàrí lọ sí wọn, lásán máa bínú. Ó ṣe bá bẹ́ẹ̀ bá ń ṣe. Bọ́tí ìtọ́bì ló máa máa mú. No sugar, ọtí ìtọ́bì ló máa máa mú. Ìyá nínú ìfúnjì máa ṣe náà. Ibi tó náà bá tòun sí ẹ́ débi sí wọn gba bẹ́ẹ̀ ni. Ọlọ́sẹ̀ ibi ọlọ́run tòun sí ẹ́ ìgbà sí wọn gba bẹ́ẹ̀ ni o. Ọlọ́sẹ̀ ibi ọlọ́run tòun sí ẹ́ ìgbà sí wọn gba bẹ́ẹ̀ ni náà. Adébí sí wọn gba bẹ́ẹ̀ ni lójú. Bẹ́ẹ̀ ni bá bá gádà bábọ́ ní èsì wà gba kodoro. Ìgbà sí wọn gba bẹ́ẹ̀ ni ajú. Ìgbẹ̀rí àtòmí sí wọn gba bẹ́ẹ̀ ni lójú. Ibi ọba wù ú, ẹ̀tòmí sí ohun tó máa dùn mí jù. Wípé bí iṣẹ́ ń lé ilé yìí tí mo ń pawó tí mo ń rí dáadáa ṣe bàbá ní Yéṣu mú tí mo ń ga sí. Ẹ má lọ fọwọ́ kàn ẹ máa so. Ẹ má lọ débẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀. Àti jẹ́ àti mú. Ló dá mi lára jù. Ẹ jọ̀wọ́ ẹ máa lọ débẹ̀ yẹn. Bẹ́ẹ̀ bá bú mi kò ní dùn mí. Wọ́n ò ní bínú. Ọ̀sán tó bá pọ́ lọ́mọ aráyé ń dùn kó mọ́. Bó ní èsì bẹ́ẹ̀ máa bú mi lọ. Kí n bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ Amẹ́ríkà wá sí. Kí n fi rẹ́lẹ́ sí ìlú London wá sí. Kí n fi sanwó ilé Canada tó. Ẹ máa bú mi yóò sí ló bá sí. Bẹ́ẹ̀ bá ti ní táwọn olùpààyàn. Owó ilé bẹ́ẹ̀ ká mọ́ lé. Bẹ́ẹ̀ bá ti rí mi mo ti bú ìyàn lọ́rùn. Bẹ́ẹ̀ wá kọ̀lẹ̀kùn pé mo jẹ yín lọ́wọ́. Àbí mo gbàyàwó yín. Àbí mo réèpù. Àbí mo jàjẹ kúrù. Àbí mo jẹ̀kù mọ́yán. Àbí owó yín sọnù ẹ. Àbí mo lọ gbájú ẹ̀. Bẹ́ẹ̀ bá ti dáhùn fáwọn ohun tẹ́ ẹ bá rí ẹ sọ ọmọ ṣe nígbà ọ̀rọ̀ yìí.
ẹ̀lọ́ sọ́lọ́jà ọmọ ṣe ẹ̀lọ́ ẹ̀lọ́ sọ́lọ́jà ní débi sí adéka small ball. sọ́lọ́jà sọ́lọ́jà ẹ̀lọ́ sọ́lọ́jà 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 ọ̀rọ̀ bàbá yóò túbú ẹ̀lọ́ sọ́lọ́jà kẹ́bẹ́ lọ sọ́lọ́jà wọ́n lè bá yín lọ́wọ́ kẹ́bẹ́ lọ sọ́lọ́jà ẹ̀fìmọ̀ lọ́jà àdìgbò sọ́lọ́ yìí ẹ̀lọ́sọ́ fún ìyàwó yìí ẹ̀lọ́sọ́ fún ọmọ yìí ẹ̀lọ́sọ́ ní ọtí ẹ̀lọ́sọ́ ní street ẹ̀lọ́sọ́ ní tiktok ẹ̀lọ́sọ́ instagram ẹ̀lọ́sọ́ twitter sábà yà tẹ̀yìn lọ́rùn ẹ̀lọ́sọ́ gbọ́dìjà ẹ̀lọ́sọ́ lẹ́sẹ̀dì ẹ̀lọ́sọ́ gbọ́dì ẹ̀lọ́sọ́ lábẹ́ owó lọ́kùnká o ẹ̀lọ́sọ́ yẹn tí ọ̀gá tẹ̀yìn lọ́rùn ẹ̀lọ́sọ́ station tẹ́gbà lọ́sọ́ station ẹ̀ máa kọ statement tẹ́gbà lọ kọ statement tó bá rúkú yín ẹ̀ máa lọ sí kóòtù ẹ̀ máa gba
lè sọ lọ́dọ̀ ṣòkòtò mi rò tàbí fẹ́fẹ́ gbogbo sórí tó náà lórí tí wọ́n máa sọ ọ̀rọ̀ tí ó mọ̀ lásán lọ́dọ̀ ṣòkòtò mi rò àwọn ilé sọ̀rọ̀ mọ́. ìgbà àwọn bá mi ló bẹ̀rẹ̀ lọ́wọ́ sí ọlọ́run ìgbà yín. Ọlọ́run ìgbà yín dá. Ìlú ọjọ́ ìtumọ̀ ọlọ́run ọba ìgbà yín dọ́rẹ́sì. Ẹjọ́ tún ṣe fún wa bàbá rọ kí bá tù. Ìgbà sáàmà lọ́nà méjì ìgbẹ̀yìn lọ. Ẹ̀yin lọ fún wa ṣe lánàá o. Ẹ tún fún wa ṣe lónìí. Ẹ fún wa ṣe lọ́la ìyẹn ní fún ẹ bá a sùn. Bẹ́ẹ̀ bá sì fún wa ṣe lọ́la dáhùn ẹ fún wa ṣe ní Sunday. Gbogbo èdè ìṣẹ́mbà yín bá a sùn. Àjùmọ̀ sọ́jọ́ bí o sẹ́yìn sí bá a sùn. Bàbá yóò sọ ọ́ lẹ̀. Adégas máa sọ́jọ́ bí o sẹ́yìn sí bá a sùn. Basia, happy birthday to you. Long life and prosperity. Ẹ̀mí yẹn ṣe èkú bá máa fà dé ọ̀dá yín. Bọ́lájú Basia, happy birthday to you. Èmi náà ṣe bẹ́ẹ̀ dé tòmí ní December yìí ọmọ ìṣèlú. Bàbá 20. Ẹni mo ṣe bẹ́ẹ̀ ti tèmi ní December yìí máa ẹ̀ṣọ́ ọ̀dá yín. Mi ò fẹ́ kẹ́kẹ́ rí mi. Mi ò fi wákàtí mu. Mi ò fi bá mú. Mi ò fẹ́ sí kó mú. Mi ò fẹ́ sí fún ọ. Gbogbo mi rèé. Mo fẹ́ sọ ọjọ́ ìgbìyàn ní jẹ́ 17 of December Bọ́lájí bá sí àmọ́ ó lọ. Bàbá 20. Abíbọ́dé tù yí ọ̀rẹ́ mi Bọ́lájí. Látọwọ́ láyé mọ́nà Bọ́lájí bá sí àlàtijọ́ ṣe. Abíbọ́dé tù yí Bọ́lájí. Ẹ̀mí yẹn ṣe púpọ̀ láyé. Ọkọ̀ àdùnní mi bébì Bọ́lájí. Ìyá máa dùnní mi bébì yóò ṣe. Àdùnní ìyá bébì Bọ́lájí o. Ọkọ̀ ìyá bébì àdùnní o. Àdùnní o. Ọkọ̀ ìyá bébì àdùnní o. Bọ́lájí náà sí àdùnní o. Àwọn sábà ni wọ́n pè sábà. Àwọn pẹ̀pẹ́ ni wọ́n pè yọ sí. Àwọn ẹlẹ́dẹ̀ sáìdì ni àwọn sábà. Àwọn ká àwọn ọmọ ṣe. Bàbá àbẹ́jì ìbàlá àti o. Ẹ̀mí yóò ṣe púpọ̀ ìyọ̀dún náà Bọ́lájí. Àwọn tọ́jú bá bẹ̀rẹ̀ sí wọn máa gbà ní Bọ́lájí. Èso Bọ́lájí mi bá ṣe àwọn. Àìlọ́gbọ̀dọ̀ ló mọ̀ ọ́n bọ̀ fún ìkàlẹ̀. Bọ́lájí mi bá ṣe ọkọ̀ ìyálẹ́bí Bọ́lájí mi bá ṣe. Ọkọ̀ ìyá méjì Bọ́lájí ọ̀rẹ́ mi o. Èèyàn yìí ló bẹ̀ sọ́dọ̀ bọ̀ Bọ́lájí mi bá ṣe. Ọkọ̀ màmá ẹni wọ̀ mí. Òyìnbó ni wọ́n ní mọ́mọ́ àbẹ̀tì o. Oyá bá ẹ̀kún ìrírí wa. Sáàmù nọ́mbà 1. Sáàmù nọ́mbà 2. Sáàmù nọ́mbà 3. Sáàmù nọ́mbà 4. Sáàmù nọ́mbà 5. Sáàmù nọ́mbà 6. Sáàmù nọ́mbà
kan kọ́kọ́ sódò ó ní lọ́wọ́ yìí ọ̀gá wa rè àgbà fún ẹ ọlọ́run ló dé orí bẹ́ẹ̀ ó ṣe fún ọmọ lọ́dún bá sí à ó lè bá sí àmì bọ́lá láàrin o ó ṣe bọ́lá jí níta. Àwọn ọ̀dọ́dọ́ ní bọ́lá jí ìwà sí ọ. àwọn sáwọn náà bá Bọ́lá jí ìwà sí ọ. bọ́lá jí níta. Àwọn ọ̀dọ́dọ́ ní bọ́lá jí ìwà sí ọ. ọ̀pọ̀ olùbọ́lá jí níta. ọ̀tọ́jú tó dáadáa ọ̀pọ̀ látọ́jú tó yà ó máa sí. sọ́ọ̀tì ẹ̀dá rẹ̀ àwọn tó bá sì ń sábẹ̀ yóò ṣe é sọ́fún. oṣù bá ń sọ́fún wọ́n sì kọrin fún ọjọ́. àbúrò sẹ́kìlì láti inú ìgbàyé oṣù rẹ́dúdú bí ń bẹ̀rẹ̀ sẹ́kìlì ìdò oṣù sọ́fíẹ̀ àbúrò sáàkìlì ìgbàyé dẹ́gbàdẹ́gbẹ́ bá ń pín sẹ́kìlì àṣìkò sẹ́kìlì àti ìròyìn ọmọdé Mr. Mebe. Wọ́n sáré pé tó ń jẹ́ mú yẹn o. Mr. Mebe àwọn ọ̀lẹ̀ tọ́jú pé bá dáadáa. Ayé àbò. Ayé àbò ìrìnnà. Ìfẹ́lẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Mr. Mọ́tò. Èèyàn mọ́ ní kúrò ní gbogbo ẹ̀ lẹ́yìn Mr. Adébọ́lá àwọn ọmọ ìta ẹ̀rọ. Èèyàn Mr. Mọ́tò ní ẹ̀rọ. Ẹ̀bùrù oṣù ọjọ́ sí. Adébísí wá tàbí ẹ̀yà. Tọ́jú tẹ̀sẹ̀ lọ táyé olúwa àbúrò. Àyè àbùgbọ́jọ́ torí àbígbé àgbà. Gbogbo ìgbẹ́jọ́ torí àbígbé àgbà. Àyè àbùgbọ́bí ti fún bọ̀jà mọ́ra. Ádámọ̀ omi ti fún bọ̀jà mọ́ra. Láti tún pọ̀ mí ìjáde òmìnira. Mr. Láti tún pọ̀ mí ìjáde òmìnira. Láti tún pọ̀ mí ìjáde òmìnira. Gbogbo ìwà ni wọ́n ti lò ìdíjà. Òṣèlú tó wúrí rú. Adébọ́lá mi àyà wá. Bọ́lá Mr. Oṣù àyà Adébọ́lá. Adébọ́lá àyà àbẹ̀wò ọ̀ṣọ́. Àwọn abẹ́lé ọmọ rí àmọ̀. Ojú mẹ́rin yìí yàrá Ádámọ̀.
Oṣù Ádámọ̀ ni oṣù lẹ́hún tó mú rí o. Ẹgbẹ́ mi tó mú rí. Àbúrò Ádámọ̀. Ojú ọmọ nínú ìwúkọ̀ èèyàn mi. Ọmọ rẹ̀ gbogbo. Ọmọ rẹ̀ mi sá mọ́tò. Oṣù àbúrò mi rẹ̀ gbogbo. Ọmọ rẹ̀ dúdú mọ́wé. Oṣù àbúrò mi rẹ̀ dúdú mọ́wé. Bàbá àbúrò mi rẹ̀ dúdú mọ́wé. Òyìnbó alákọ̀ọ́rọ̀ dúdú. President. Mr. Onímọ̀ bàbá mi yé ilé ìfúnpá rẹ̀ fún mi. Ọ̀kadà tó gbé lórí. Ara mi ti yọ náà lórí. Bẹ́ẹ̀ ọdún mi. Ọ̀gá wa ara ńlá mi. Ọlọ́lọ́fìà ẹgbẹ́ mi wà wá. Sẹ́ńtà tó pa lápẹ́tẹ́lẹ̀. Ìsọ́ọ̀dì ọ̀tọ́jú ọ̀gbìn ọ̀gá wa ara yíyá lé ọlọ́lọ́fìà ọ̀tọ́jú ọ̀gbìn. Èyí ni sọ́ọ̀dì. Ẹgbẹ́ ìfúnpá ló sàáàgó. Mr. Bẹ́ẹ̀ni gbogbo alábẹ́gbẹ́dẹ́ ọjà wọn lé. Ó gbé eléyìí tó tóbi sílẹ̀. Bàbá àgbàlagbà ọmọ rẹ̀ bù. Mr. Ọ̀gbẹ́gbẹ́ ọ̀gbẹ́ ìgbòkè Ṣáínà. Bẹ́ẹ̀ bá fẹ́ ti dá mi. Bẹ́ẹ̀ bá fẹ́ ti jalè.